kí n tó ṣe àdúrà wọn ti sọ àmọ́ nǹkan kan mọ́kàn fẹ́ sọ gbogbo àwọn tí ń bú ọba wa ọbẹ̀ látòrí ẹnìkan tí ń pè ara rẹ̀ ní Mufuti yẹn sọba àwo ṣé o lè bú ọba àwo bẹ́ẹ̀? Kò tó bẹ́ẹ̀. O lè bú ọba àwo bẹ́ẹ̀ ìwọ tá àmọ́ bí tó ti wá tó níran ìgbéra ní ìgbéra tó wá dé tó abẹ́ sí bú ọba wa ṣé ẹnìkan lè bú ọba àwo bẹ́ẹ̀? Látòrí rẹ̀ adẹ̀tún pé gbogbo àwọn àfáà pátá táwọn kan ó pè wá sílùú tí ò ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ sọ́ba wa gbogbo yín pátápátá ẹ mọ̀ pé ẹ ń kọ ìtànkálẹ̀ ní o ẹ ń kọ ìtànkálẹ̀ adẹ̀ ń fún ní last warning Mufuti wo tí ń bú ọba anyhow àti gbogbo ẹ̀yin yòókù àmọ̀ yín o àfi ilé kóòtù ọlọ́run ọba yóò mú yín. Àmín. Ọlá Ànábì wa Muhammad. Adúpẹ́ fún bàbá wa kábíyèsí ojú òní tì wọ́n o. Ọlọ́run wọn kù sùúrù. Ẹ wò bí wọ́n ṣe ń bú wọn. Délé bá dé abú wọn. Títàn bá wọn dé abú wọn. Wọn ò dẹ̀ sí bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Kì í ṣe pé wọn ò gbọ́. Àmọ́ onílù ò ní fẹ́ kí lò ó tú ni. Gbogbo àtàjókòó yìí à ní fẹ́ kí lò ó tú. Torí téèyàn bá jẹ́ ọmọ ọkọ tọ́jọ́ màálù kò ní máa bú ọba rẹ̀ kò ní máa bú ọba ìlú gbogbo ẹni tẹ́ ń bú ọba ìlú yín ẹ máa lọ bú àmọ́ bá tiwa tẹ́ ń bú eléyìí fi hàn pé ẹ kì í sọ ọmọ ìlú yín torí ọmọ ìlú ni máa bú ọba ẹni tó bá tẹ̀ bú ọba lè bú bàbá rẹ̀ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ yìí dàbí gbogbo àwọn olóyè náà lọ bá ti dáadáa fún ẹlà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.